àwọn ẹ má yẹ sí téèyàn bá dàgbà tó yẹ kó kúrò nínú iṣẹ́ ẹni ẹ̀yin méjèèjì ẹ sì ń gbéra yín lọ́mọdé àbí ṣó dìgbà tẹ bá dàgbà tán tẹ ẹ bímọ táwọn ọmọ yín táwọn náà máa fẹ́ máa jẹun tẹ́ ẹ máa bára yín jẹun báyìí èyí ní ilé mi máa wá bó ògùn jẹ. kúrò bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ ṣeré ni. ṣé ẹ̀ ń jẹ́ lọ́sàn? ń jẹ́ lọ́sọ̀ ẹ fẹ́ lè máa gbóúnjẹ síra yín lẹ́nu gan. ìyá ká kó gbèsè àárẹ̀ nípa ìlú gbàjáre. o ṣáà lè gbà ìyàwó mi lọ́wọ́ mi ṣá. ìwọ ni kó má kó sí wa lára. àbí o. mímu náà lè gbèsè lẹ́nu. báwo náà ni kí wọ́n gba owó mi báyìí géèmù tí ó wà géèmù wo ni wà. géèmù tó ta nọ́mbà tí mo fẹ́ ta ò wá rárá. kò wá báwo. àní kò wá kò sí náà àìsàn kan ló tún wá wánú ẹ̀ gan. ẹsẹ̀ kan níbo lẹsẹ̀ kejì wọ̀. àwùyá ni kò ya sí tó yẹ kó ya sí géèmù yẹn wà rárá. Bánjí ẹsẹ̀ géèmù ẹyọ kan ya aláìsí pé bọ́jọ́ ìtì mọ́tò ya wọgbó. kò wá nìyẹn gbogbo àkọ́ni yẹn máa ń jẹ ìwé ìtàn ìlú sọ̀m ni kò wá. tí mo ti ń kúrò àwọn èèyàn káàkiri tán ti ń pariwo pé bàbá Jẹ̀bú ti dé o tí mo ti lọ jẹ gbèsè lẹ̀. ṣé mo ṣe bẹ́ẹ̀ ta géèmù nílẹ̀ fariwo sí ṣé mo ṣe bẹ́ẹ̀ ta ni tó dẹ̀ ń jẹ ni. ó wá bẹ́ẹ̀ lé nìyẹn ṣé fẹ́ máa wí lójoojúmọ́ ni gbàmíwá tí òun wí náà farabalẹ̀ náà nítorí pariwo bá mi láìkẹ́ o. Bánjí irú ọ̀rọ̀ wo ló ń sọ̀rọ̀ ti sọ pé irú báwo ni tẹ́yàn bá fowó sówó yẹ kéèyàn jèrè ni. ṣé mi mo dẹ́ ló gbó àdó táwọn gẹ́ẹ̀ bá gbọ́ máa dín nǹkan fún wọn fóun ta tẹ́tẹ́ o kò jẹ́ kó rí ẹ̀ pé má kó bẹ́ mi o. àmọ́ Bánjí nǹkan tó ṣe ó dá o kiri mo ti fi etí kọ́ gbogbo àwọn èèyàn tí èmi náà ti ń jubilate pé we are the winner nísìnyí báyìí ọkọ kó tíkẹ́ẹ̀tì wá kémi lọ fi gba owó nísìnyí ọdí bíbá yọ ní ọ̀dà sọ́bi tí owó tí ń fi san gbèsè tí mo jẹ báyìí. pa okó gbogbo ẹ̀ kalẹ̀ òjá rí nǹkan sí èmi mo dá ẹ lórí èmi mo kúrò ẹ lọ jẹ gbèsè ni ó jẹ ilé omi kòkòrò ṣòpin ayé o mi wà tó yìí máa jẹ rẹpẹtẹ ọ̀la má wọ́ọ̀rì má bẹ́ẹ̀ ta tọ̀la yẹn ó ṣù ọ̀gán máa jẹ. ó dà pé o ò ríran mọ́ bọ́n tí ń fọkàsí ojú ẹ̀ ti kó sínú sorry Bánjí when I tell you to play you come I pay my due. You deserve some accolade. I deserve some accolade. òpònú ni ẹ ò deserve nǹkan kan ọmọ inú ẹ ń gba assurance òun deserve accolade ọmọ tí ò tó ẹ 23 years nǹkan tó gbà rè assurance òun gba accolade wèrè kiri ṣe ronú di bàbá Jẹ̀bú. ṣé àwọn tó ń gba accolade kò ṣe ilé náà pẹ̀lú accolade àbí bí wọ́n lọ tọ́jú ẹ̀sìn. irọ́ odidi ìlú ni odidi ìlú ni wọ́n fún olódidi Ọ̀yọ́ àbí Ìsẹ́yìn. èmi ò fẹ́ Ọ̀yọ́ kan fún mi Lẹ́kì I deserve some accolade for Lẹ́kì. for Lẹ́kì wọ́n kó fún ẹ̀ dáadáa kó kọ́ máa gbé lọ báwo lè fẹ́ ọpọlọ olúwẹ́ fi ṣe ìjọba Lẹ́kì bóyá ti kéésì báyìí náà miss call. kò wá nìyẹn fi lò bẹ́ẹ̀ gbogbo àná kọ́lé ọ̀ma ń jẹ there is good day and there is bad day. Bánjí. ẹlẹ́mọ̀ náà ẹkùn òkèlè bàbá èèyàn ilẹ̀ kọ́ rẹ̀ tiẹ̀. ó kọ́ bàjẹ́ owó rẹ̀. wọ́n gbọ́ mi níbí. mi lọ ta ti bí ni o mo ní sọ máa ta kí n sáré bẹ́ẹ̀ òkú lè kó lẹ́nu iṣẹ́ ọjọ́ kú lọ́jọ́ ìsinmi tiẹ̀. wo mo tẹ̀ wá fẹ́ kú báyìí àwọn ọ̀gá ni wọ́n rán mi iṣẹ́. wọ́n ní kí n lọ bá wọn wá ẹlẹtírísà báwọn rédíóníkì ni pé iná kan ò tàn mo wá fẹ́ sáré dé ṣọ́ọ̀bù ẹ̀tọ̀ kan tí wọ́n ṣe láìtì báyìí ni mò ń wá lọ. má lọ. kí ló dé. má lọ. kí n má lọ sí wọn ló fún mi lówó oṣù ni ó sì ní má lọ. iṣẹ́ àkọsẹ̀dáyé mi gangan ló ń wá èmi mo kẹ́kọ̀ọ́ ṣe. ṣé pé oníṣẹ́ náà ni ọ́ bó ṣe wà yìí. níbo ló pọn náà wà. òpó náà ló tó lọ yìí. wo màá gun màá soná láì lo glove ó ṣùọ̀ fún mi lọ́wọ́ lásán ni. Bánjí. ìgbà tí mo bẹ lọ́wọ́ ẹ náà gbé ẹni. mi ò tẹ ó ṣàprápra lóòótọ́. ó ṣàprópró ọ̀dẹ́wìngì ni. dúrà sẹ́ẹ̀lì lọ́wọ́ rẹ yìí o. tiger. àwọn àbúyàn ṣọ àtàkì ẹ̀wọ̀n bẹ́ẹ̀. kí wọ́n á ní ká ṣe báyìí sí kí mo irinṣẹ́ tó wà fi ṣẹ́dà. máa lọ kó oníṣẹ́ yẹn ṣe é kéré. kí ni nǹkan tó ṣe náà yẹn náà má tiẹ̀ wọ́ọ̀rì nǹkan tó bá wù yẹn ní iná. iná ẹni iná kí iná gbogbo iná ni máa ṣe. gbogbo iná. gbogbo iná aláàbò gẹ́tọ̀ ṣe é kéré. ìwọ ni wọn abájọ mọ́sálì kọ ọgùn ìgbà mi kọ ọ nídìí ládàá tó fi mọ gòpó ó yẹ kọ́ ọmọ náwó jáná báyìí lórí òpó ni. ọgọ olójú òkúrú jọgbọn lọ. oríire ò pé. lórí àwọn tó ní ọ mi bẹ́ẹ̀ ṣe náà mọ́ lọ́wọ́. lórí ọ̀ya hàn tó bá ti ní páwà tó páwà kan bá ti wà lọ́wọ́ ọ̀nà kankan ni. ọ̀ya I deserve some accolade. sọ pé fẹ́ bá wa ṣe iná àbí. èmi ni evangelite mi. okay actually no àmọ́ nǹkan tó ṣe náà yẹn bí o lè bá wa check it because àwọn appliances ọ̀hún ṣiṣẹ́. where are the material of me. as you can see òun ni o lè lọ wò náà. ìgbà ló ti ní kúrò.
ó kàn sí trip off ní àdúgbò jẹ. Actually kò mọ̀ kan tó ṣe ó kàn gbé náà lọ ni. Everywhere kọ̀ wá sọ́fì kò sí èsì gan òṣìṣẹ́ gbogbo ẹ̀. Hello. ẹ̀gbọ́n ẹ̀rọ sá. Báwo ni? wà. Ìwọ náà ń sọ pé ó fẹ́ wá ṣe náà bí? èmi ni iṣẹ́ mi ni sá. ṣé mi. But you don't look like a professional. olùpáyà school dáhà pẹ̀lú tester sá. ẹ ti gbọ́n mi sá ẹ bèrè mi àdúgbò Banji life ló máa ń sọ̀rọ̀ sá. gbogbo náà àdúgbò mi ni mo ṣe anyone anyhow kò sí nǹkan tó fẹ́ ṣe ni mo ṣe náà àdúgbò náà. Banji life. Banji life ló máa ń sọ̀rọ̀ gbogbo náà àdúgbò anything anything náà kọ́ ọdún mọ́ ọmọ ìlú ìlà. ẹ ká sọ. Hi. Òkèlè ló bá wa gẹ́tẹ̀ electrician tó sọ pé máa bá a ṣe náà yẹn. Ṣé ẹ mọ ṣẹ́ṣá? àwọn náà mo ṣe ìròyìn fáwọn náà lọ́wọ́ mo ta sọ́sọ́ fún wa ẹ bèrè mi káàkiri àdúgbò Banji life ló bá yín sọ̀rọ̀ tó bá jáná ibẹ̀ ṣe wàyà gan ọwọ́ kan ní máa gòpó mi nídìí glove àfọwọ́ sùn. Wọ́n á jánu ẹ̀. ẹni. Wọ́n á jánu ẹ̀. iṣẹ́ pé mo ṣe mú kan Kí fún. n jọ mi pé. Ilé iṣẹ́ tóbi tó ní ilé ẹ̀dọ́dọ̀ ọ̀dìjà náà gbé. I wonder. Please get to what you're doing. Wo bó ṣe ga tán, wo bó ṣe ga tán. ẹ sà mi kì í ṣàpá mi lè jókòó lé máa gàtọ náà ni. Báwo ni kí n sì jẹ́ lọ́dún ìṣòro? This is beautiful. Wo, ó wà expensive o. ẹ lánàá ló wá nírú ẹ méjì kan sálẹ̀ kan lókè èmi lẹni máa ṣe tó bá ní fọ́ọ̀tù gbogbo ọmọ mi máa wọrí ẹ sà ẹ̀yẹn kan jókòó ẹ máa wò tí fi máa ṣiṣẹ́ sí gbogbo yéèsì yàrá ẹ máa ṣiṣẹ́ ẹ ti ń làágùn nǹkan tó ń fúnra yín stress ẹ jókòó ẹ máa wò ní ti. Mo máa ṣe lọ Trust you. Mọ̀lọ̀. Banji light. Kí ló ṣẹlẹ̀? Ẹ bá wò. Mi lè súnmọ́ tí mi mọ nǹkan tó ṣe. Ṣé bí wọ́n lọkùnrin òde wọ́n náà? Banji light àbí pé Jele light àbí kí ló pè dẹ̀? Banji light. Are you okay? You are not okay. Banji. Ṣàyẹ̀dá ò dọ́là ọba òkè ló ń fún lè ṣe kàṣepẹ̀lẹ́ fọ̀rọ̀ kágbéjẹ́ forí ká má bá ṣìwà wù láyé. Owó tó bá gbà ni má fi fún kì í ṣàtìlówó. Kì í ṣàtìlówó. Owó tó bá gbà ni má fi fún kì í ṣàtìlówó. Ohun tá a ráyé bá fún ni o, ọ́fíìsì ìrègùn tó bá dọ̀la, bíṣe bá fún ni lẹ́dí ẹ̀sìn, àfigbò díndín orí. Ohun tó bá ṣe lónìí o, ìtàn ni bó bá dọ̀la, ká mú sùúrù ká ṣe jẹ́jẹ́, ọ̀la ń bọ̀ wá dára o. Kì í ṣàtìlówó, kì í ṣàtìlówó, kì í ṣàtìlówó. Ohun tó bá gbà ni má fi fún, kì í ṣàtìlówó. Kì í ṣàtìlówó, kì í ṣàtìlówó, kì í ṣàtìlówó. Ohun tó bá gbà ni má fi fún, kì í ṣàtìlówó. Owó àpèkánu kò jẹ́ mi. nígbà tí Banji tó takú sínú ilé látàná báyìí nísìnyí tí ò bọ́ta ṣé iná ìgbéyàn níná gbé ọ ni àti lọ́ba ọlọ́run ló mọye mílíkì tá a ti rà fún ọtọ́ tí mu ọtún mú mílíkì tán ní ìsìn ọmọ gbọ̀ngbọ̀ ẹ̀wìrì káàkiri gbogbo eléyìí ń wò tiẹ̀ bẹ́ẹ̀ àdéhùn owó tó wà láàrin wa ni kó wá sẹ́tù èmi olùsísẹ́ olóhùn sì ń pariwo pé Banji light àti inú gbé ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ bẹ́ẹ̀ ni mà. À ń bọ̀ àfẹ́jáde bá a ṣí gate. Ṣé pẹ̀lú Banji ni. Bá a ṣí gate. Yes ma. Wá. Ìbá mi sílẹ̀. Wọ́n ní kó tó ń ṣílẹ̀kùn kí ló ń máa ń ṣọ́kẹ̀lẹ̀ lọ. Mo ti fẹ́ sí gate. Wá pàdé. Mo ti rí ma. Start machine. Tẹ́tẹ́ tọ́jú.
fẹ́ gbọ́ òkè náà. Wọ́n bá Bánjí gbé ẹrù ẹ̀ bẹ́ẹ̀. Ẹ pẹ̀lẹ́ mọ̀. Okay, ó máa gbé. All right, no problem. Kó lock mọ́tò yẹn. Ẹ pẹ̀lẹ́ mọ̀. Ẹ pẹ̀lẹ́ mọ̀. Ẹ pẹ̀lẹ́ mọ̀. Wá. Kíni èwo ni ọwọ́ olórí burúkú tó ń gbọ́? Iná wo fòwò sí ìwọ kọ́ ló wa ọkọ̀ wọlé ìsinmi. Èmi mo wà ọwọ́ ilé mo fi wà àmọ́ ilé ìbò ṣe ń ṣe rè ẹ̀jẹ̀ tó gbà lára mi pọ̀ gan. Ó dáa èwo jọ o ìgbà wo ló fẹ́ mọ́ lọ gangan ọ kí ló ṣe látànà ọ tí wọ́n fa stay síbi báyìí kẹ́ ẹ̀. Torí ọlọ́wọ́ orí bẹ́ẹ̀dì ẹ̀ mo sùn ní àbórí ẹ̀ mo ń jókòó lé kí ló ní ẹ lára ń bẹ̀ ṣé mo dọ́dọ̀ ẹ̀ ni ó ń ṣe tiẹ̀ mo ń ṣe tèmi ni. Bánjí ẹ̀fọ́ ọ̀gá ẹ̀ kó lé mi báyìí tí ń bá lọ. lórí pé kọ́ wa ṣe náà tó bá jẹ́ kọ́ wa jẹ́ nípa tó fẹ́ ṣe gbogbo náà àdúgbò ọmọ lò tọ́dún kan kó tó ṣe transformer. ó jẹ́ farabalẹ̀ kó yé pariwo wèrè wo iná gbé mi gan wo ẹ̀jẹ̀ mi ò tí ì tó ó sì ṣọ́ọ̀tì ẹ̀jẹ̀ gan máa wọ ní ìsìnkú àníkọ́ bá mi fún ẹ lówó kó bá mi ra mílíkì kó lọ bá mi rà wá mo yí ṣọ́ọ̀tì ẹ̀jẹ̀ rẹ. ó dà ìpòrí rẹ̀ sóò forí gbálẹ̀ ó dà pé ńgbà tí iná gbé ọpọlọ rẹ̀ kémi bọ́ ọ̀rá mílíkì o irúbàjẹ́ ó sì wo nu. wọ́n ló ra ta náà wọ́n ló máa ra tèmi ó tí mo yọdún tó máa fi ra mílíkì ó jẹ́ farabalẹ̀ kó má bàa tààrẹ̀ ẹ̀jẹ̀ mi. kémi ara ọdún fi ra mílíkì fún ọ mọ ò bá jẹ bó ṣe ń gbọ́wọ́ bí ẹ̀rọ lọ́ta. ṣọ́ọ̀tì ẹ̀jẹ̀ mo ṣọ́ọ̀tì ẹ̀jẹ̀ ni. ẹ̀jẹ̀ wíri wúlú ṣọ́ọ̀tì ó dà àdéhùn wa kọ́ tí ò ní fẹ́mi lówó sẹ́ni. àdéhùn wèrè wo farabalẹ̀ jà ṣé bó yín pariwo ìtọ́ bá gbọ́ ṣáàdéhùn máa padà wá sí ìmúṣẹ. Kí ló ń ṣe bẹ́ẹ̀? Padà mo ń tún àti ṣàlàyé fún bọ́ọ̀rọ̀ náà ṣe ní pé kó má débi iná tó máa fi kú láyé ẹ̀ tí iná bá gbé ẹ̀ tí ò bá gbà ó débi náà. ẹ pẹ̀lẹ́ mọ̀. ẹ tí ò bá gbà ó débi náà. ẹ pẹ̀lẹ́ mọ̀. ẹ wà sórí Bánjí bàjẹ́ èmi tẹ̀ tó lọ pé bọ́ọ̀sì gbé lọ bóyá wọ́n fẹ́ lọ dọ́ọ̀bù wèrè sílé yóò dẹ̀ tún padà wá ní wọ́n gbọ́ wọ́n báyìí láìsí ẹ̀rọ lọ́ta. tí wọ́n nìkan lọ́kọ̀ ṣiṣẹ́ náà ni. Gbé fóònù tàbí fóònù lè fún ọ. Gbé fóònù. Tọ́wá tó sọ fún obìnrin kan wà láyé tó pretty to ẹ̀ lọ́wọ́ ni. The most beautiful of it. I'm supposed to be your wife. Hello. Hey, darling. Babe. Actually, èmi àti Bánjí a lọ fún acting ní ṣòmọ ọdún nǹkan tó ṣẹlẹ̀ lánàá ó dẹ̀ ní láti mo gbé lọ fún treatment ṣá. Mo gbé lọ fún treatment. Mo kò máa ti lose ẹ̀jẹ̀ lánàá ṣe everything. Ẹ̀jẹ̀ sọnù lára ẹ̀gbọ́n àbí? But aṣọ tó wọ̀ wá síbí báyìí lánàá kọ́ lélẹ̀. Yes. Ṣé mo pé aṣọ tó wọ̀ lánàá yẹn kò tún nílé wọlé ni ó máa need láti wọṣọ mi you understand so mo tún gbé lọ fún shopping náà again. Okay, wọ́n actually ra aṣọ fún náà. Mo ra aṣọ fún. Torí pé ó lose ẹ̀jẹ̀. ẹ bá mi dúpẹ́ wọn lọ́tọ̀ àwọn bá mi gẹ́ẹ̀tì ní tí màá máa lò wọ́n. Ṣé nǹkan tó wá jẹ́ kọ́wọ́ ẹ̀ máa gbọ̀n ni? Actually, Kúnlé light àbí. No, Bánjí. No, Bánjí light. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ní mind ṣé bí owó yín ẹ̀ bẹ́ ṣe ń gbé tẹ́ ṣe ẹ bá mi place ẹ̀ sórí ẹsẹ̀ yín cause bẹ́ ṣe ń gbọ́n yẹn ó distract me. Pẹ̀lẹ́ mi náà kan. Relax your body, feel free. Mo relax gbé àǹtí iná tó gbé mi high voltage ni tó bá jẹ́ lómi ló gbé ọ̀run ló ti máa sọ̀rọ̀ báyìí very high frequency ẹ̀jẹ̀ tí mo lose mark kì í ṣọ̀rọ̀ gánà méjì ẹ̀gbọ́n kan tó sọ lọ́sibítù ni ọ̀pọ̀lọpọ̀ gbẹ̀jẹ̀ lọ ní máa mú. Yes. mo rò páwọn ẹ̀ pè lórí ọ̀rọ̀ mi kílẹ̀. Ẹ ní lọ sọ̀rọ̀ but very soon mama lọ lé yín. She understand. Baby, can I see you? Yeah, we need to talk. Yeah, we need to talk. Take it. Ilẹ̀kùnrin tí inú òbí tí bá mi dúpẹ́ gbọ́mọ́ wọn nínú ìgbìmọ̀ ọkùnrin ọ̀gbìn bá ṣe tó gbé láti ìyẹn ló kọ́ ní ìṣẹ́. Wo Bánjí light tàbí Bánjí kí náà ń pè? Bánjí universal light. Mo hate ẹ mi ò like ẹ for anything. Mo like yín náà dandan kọ́ ni kẹ́ like yín kọ́ mo wá wà. Ṣé o rò pé gbogbo bó ṣe ń díbọ́n bíbá ẹ lánàá ṣé o rò pé mi ò mọ̀ ẹ́ pé ò ń díbọ́n ni? Excuse me wọ́n díbọ́n báwo ẹ̀yin lè tọwọ́ bọ̀ náà. Ṣé lọ gbé wọ̀? Ilé ò ṣe gbé mi. Báyọ̀ o lè ṣe pèsè. Báyọ̀ ìgbóná ẹ máa bọ̀ ẹ jẹ́ kí n lọ tọwọ́ ìbọn fún ẹ tó kọ sótò ẹ̀yin lọ tọwọ́ bọ̀ kí wọ́n bọ̀ yé dára ẹ̀yin lọ tọwọ́ bọ̀. Wá jẹ́ kí n sọ kíní kan fún ẹ kò sí vacancy bí o tó bá rò pé o lè rí ọgbọ́n wòlé kan dá tó mọ ní tó fẹ́ máa kálòlò tó fẹ́ bèébí. Yes dear. Please come. I'm coming. No, ẹ má wà ẹ má bọ̀dà mú bọ̀. Wọ́n jẹ́ kí n sọ pé ẹ ṣe wọ́n bí wọ́n sọ fún mi o ẹ má lọ bàbá o ọ̀nà jẹ́ yóò ní dí o
ibi díẹ̀ tí ń jẹra mọ́ ẹ máa ń gòkè mú kan ní kò ní kan lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ bákàtí wọn àjẹsí ìkan bẹ̀rẹ̀ máa mú inú wèrè gan ẹ jẹ́ pé yín pé o máa tó sùdúrà bàbọ̀ ìlànà yàrá pàtẹ́ bàtẹ́ máa gbóná kó sílẹ̀ wọ́n mi stable bí wèrè tí bá fi gbá yín ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bí wèrè kí ó kọ́ yín pẹ̀lú kan ní òun ṣojú lọ́wọ́ ẹ̀ nínú tẹ́ àwọn ọmọdé ẹni kìíní yẹn bí wèrè ẹ akọ́kọ́ kájọ máa jẹ́ lọ àti wọn máa jẹ tẹ̀ kó máa lọ báyẹn ká máa side by side kó má di kan lọ́wọ́ yẹn fọpọlọ sí ẹjẹ́ ìṣẹ́ náà tán ni wọ́n ti fẹ́ lọ ṣe náà tán ni kí n wá ṣe náà pẹ́ lọ́wọ́ ẹ̀yin kan ẹ kàn sí dáná ẹ̀jẹ̀ bá tó pariwo bíi tálákà ẹ̀ṣẹ̀ bíi olówó ilé lówó lẹ̀wọ̀ ọ̀tún mọ̀ yín kó nù ṣẹ́ àbáwọ̀ ìdàdà támákì lọ ti rẹ́yìn iye gbogbo dínú lé bẹ́ẹ̀ ẹ kẹ̀ṣẹ̀ rí. Look at my skin. kí ló ṣe skin. O fresh bàjẹ́ èmi tí mímí ọṣọ máa tẹ̀rọ̀ fọ dídé tiẹ̀. ẹ̀rọ fọ sàn nínú àpáta lẹ ti wá ṣẹ́ẹ́rì bàtẹ́ débi lẹ fresh ọ̀ fún yín ní ṣẹ́ẹ́rì throwback yín wà lọ́wọ́ àbáyé máa fi hàn yẹn máa débẹ̀ yẹn nígbà yẹn ládàá àbáyé lẹ́yìn náà gẹ pọ́ǹkẹ́ tó ń dírun ẹ bá wọ̀ rí. ẹ wo bó ṣe ń ká ẹ wo bó ṣe ń ká bí àká. Súnmọ́ mi. àti ẹ̀bẹ̀rẹ̀ yín ẹ sọ̀rọ̀ bí olówó ẹ ṣe pákéjì jáde bẹ́ẹ̀ ni. wo bó ṣe ń ká bí àká. Okay, you ṣe. Ẹ̀kọ́ enjoyment. Enjoyment. Àbúrò àkókò àjọ ìwà. Ṣé ẹ bá dé kí n bá fàájì ìjọ ẹ̀rọ machine sí? No, kò ní ìwà mẹ́sẹ̀ kan ìwà mẹ́sẹ̀ kan. Wọ́dà. Are you sure you're okay? Sure, I'm okay. Ojú mo máa ti ẹ̀rọ kankan. Yes, sir. Wọ́n pè bí akadọ̀ fún vacation àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Oh, nice. That's nice. Dubai, àbí? Yeah, next week. Dubai? Ṣé wàá lọ bí? Why not? Bẹ́ẹ̀ni ti ń rí. That's my Fún angel. weekend. Àṣẹ kọ́ máa tẹ̀lé wa lórí kí ni? Kò sí wàhálà, ìyá mi ń pàṣẹ. Next weekend, ẹ má worry, I'll take care of the bills. There is one thing I want to tell you. Mo lè fẹ́ kó reason pẹ̀lú mi. Okay. Nípa ọ̀rọ̀ guy Banji night out. Bàbá tí gidi gbé lọ́jọ́ yẹn. Inú ẹ̀ ló ṣọ̀kẹ́. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé, I hardly fall in love with men. What about it? I'm falling in love with the guy. What falling in love? I don't get. What I'm trying to say is, I'm having interest in him. That bàbá tí tó gbé náà lọ́jọ́ yẹn àbí náà ló gbé. Iná ṣọ̀kẹ́ ni yes. Tó ṣe bí onígìrì lọ́jọ́ yẹn. Don't worry about that. Are you sure about this? Seriously, I know what I'm saying. So, mo kàn feel pé he's a cool guy. Tó bá wà, èmi àti ẹjọ́ máa understand. I find it difficult to understand though, but there's nothing I can do about it. If you insist you love him. Nǹkan tó bá ti fẹ́ mú láti bẹ̀rẹ̀ fẹ́ ni. Thank you. But are you sure pé tí bọ̀bọ̀ ìbá wọnú ilé kò ní wá dá gbogbo nǹkan? You know what I'm trying to say? Not at all. As you can see him, ó lè rí pé he's a good guy. It's not about the way I see him. Can you handle him? Don't worry. You can handle him? Yes. Àmọ́ èmi ti gbọ́ bọ̀wọ̀ fúnra ẹni wọn bó ṣe máa sọ fún mi. I don't want to ìfẹ́ lọ́nà jẹ́ kó gbà. Báwo lánàá sọ èmi àti nǹkan kan lájọ ń gbénu lẹ́yìn. In as much as I'm about to accept kékeré ní ọlá mi. Don't worry. Thank you. Leave me, má bribe me though. Sílẹ̀. Thank you, my darling. Afa kí ló máa jẹ? Mi jẹun. Ta ló wà bẹ́ẹ̀? Mi ò gbọ́. Kí ló ṣe dá? Àmúròkó ara rẹ̀ ò yá ni. Farabalẹ̀ kí ló ṣe tó ṣe báyìí. Lọ Banji. Níbo ló lọ? Mo ń lọ ní ilé òde níbo mo ń lọ. Inú ilé ìbò dákun wá mi báyìí. Ọ̀ kọjá nínú. Sọ́ni tí wọ́n gbé gbàdú fún ẹ, ojú ó sì yọ̀bọ̀ mọ́ mi lọ́wọ́. Iṣẹ́ tó ń ṣe báyìí má pariwo náà, mo fẹ́ wá rí ọ̀gá ẹ̀ ni ó dẹ̀ ń ṣe bí. Ọ̀gá wèrè wo ló fẹ́ wá rí? Ọ̀gá títí ẹ. Ní sùúrù jọ,
ìwọ Banji light pé mo kàn fún ọ ní sáǹsì pé kò kàn wá ṣe iná ọwá dé bí báyìí ìwọ wá di pé o wá sùn wá ní iná gbé wọ mílíkì wá fẹ́ lọ mọ́ mo ti èmi náà ti dọ́dọ̀ pé mo sáà mọ̀ pọ̀ wà bí njọ́ kan mo sì wò pé ní aláwọ̀ ọmọ kò wọnú lé. mo máa wulẹ̀ sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn gbogbo nǹkan láyé yìí kádàrá ni kò sí bá ṣe wáyé bá rí láàrin ọlọ́run ti kọ́ tiẹ̀ mọ́ gate mi ti step up nìyẹn mo ti kó level kan so náà so ló bẹ́ẹ̀ ní ẹ̀rọ ọ̀gá ìjà rẹ̀ mi bẹ́ẹ̀ lẹ́jọ́. bá mi di ẹni kí lẹ́nu ṣe báyìí. ọdún pé mo bọ̀ sí ẹni tọ́ba kọjá bíbá yìí tí n bá fún ẹ ní sàkúsàkú dance lẹ́gọ́fà tó máa rí ṣubú. àbúrò yẹn ni masari gbà tí tó ń ṣe pọ́ṣù fẹ́ masari tí n bá line left ta ló ṣe pọ́ṣù ilẹ̀ máa di double. tó bá ṣe pọ́ṣù fún mi náà ṣe bá jù fún ẹ. àbúrò yẹn ó dẹ̀ ṣe bí wèrè ṣé mo pọ́n ilé má lọ wá o kóra tó bẹ́ẹ̀ ni. wo sọrí yín sọ fún ọ pé èmi ni aláṣẹ bí aláṣẹ àti olùdarí bí ìwọ tó jẹ́ pé èmi ni mo ṣe tó tọ́ máa ṣe bàbá jẹ̀bú bíbá tọ́ máa wá fọ́kàs ọgá ọmọ pé bàbá jẹ̀bú olórí burúkú ló ń ṣe èmi ní tó àṣírí ẹ pé o ṣe náà o mọ̀ ń pa náà o. o mọ̀ tán gan ìwọ wọlé kó lọ tú àṣírí yẹn kó wá sọ fún mi tí wọ́n bá ṣe máa ṣiṣẹ́ ń bí. lọ sọ fún un lépa jọ parọ́ pé mo wá ṣe náà nìkan tó àṣírí yẹn. ìwọ ló fẹ́. ẹjọ́ kí ni mò ń bẹ̀rù. ìwọ ò lè bọ́ sí wa ò lè wọ tó bá wù ọ gbogbo nǹkan tó bá wù ọ kó pe kọ́sọ́mọ kẹ̀kẹ́ jọ rújọ́ dàrọ̀ la èmi mọ̀ pé ò lè wọlé bí. èmi àtọ̀ gáyà la ní business I don't deal with people like you anymore mo ti kóhun lẹ́ mo ti kóhun class ẹ̀ skill. mo dáràn ní Banji tó wá bá mi bí báyìí tó mọ̀ fọkàsí olórí burúkú kíni. hello. Yeah, what's up now? èmi ló ń ṣe pre fúnfún. ẹnu gate ni mo wà new stance fc báyìí ò jẹ́ kí n wọlé ṣe ló kàn yeah òun náà ló ràn tó ń gbóhùn ẹ̀ òun embarrass mi gan ọ̀sáró tí ò pa lé mi lórí kò sí nǹkan tí ò ti fi mí wé tán bóyá sọ̀rọ̀ ló tọ́ sí mi lára bọ̀ mo gbà mọ́ra because of okay má sọ̀rọ̀ jù no wahala there all right there yeah fine. Banji mo mọ̀ dáadáa ìwọ tó pèèyàn kankan ìwọ ń dọ́gbọ́n dẹ mọ́ ìwọ sọ fẹ́ mi pé ìwọ pèèyàn sórí wàá máa lọ èmi ò tiẹ̀ ní gbogbo àkókò lórí burúkú tó ṣeun àṣírí ẹ ti tú mo ti bí mo lọ ti ní nọ́mbà ọ̀gá ó lè fi kọ́ọ̀lù dẹ́mọ sí mi tó bá wù ọkọ̀ kan dúró yà ó lè ṣe mí pẹ̀lú rẹ jọ ṣe dì ìwọ wá níná gbé ọwá madam. kí ló dé tó ń disturb Banji mi tó jọ kó wọlé. mi Banji yín kọ olórí burúkú tí wọ́n mọ̀ ta bàbá jẹ̀bú káàkiri tó mọ̀ ṣiṣẹ́ náà mọ̀ ni ó mọ̀ wà kì mọ́ ṣe Banji tọ̀dọ̀ tí yín wọ́n rò pé Banji àwọn ni. ṣó wá bí ṣó wà òkè ṣá ṣé Banji kọ́ ló dúró yìí. Banji ló dúró Banji tí mo mú wá tí pé kó wá sí náà jó ní ilé yìí kò ń ṣe Banji tọ̀dọ̀ yín. ó dà pé o mọ bí Banji ṣe jẹ́ nínú ilé yìí mọ́. ìjọba mi sọ fún mi jẹ́ mi. wo bóyá ló mọ̀ pé Banji la láṣẹ inú ilé yìí ń sìn nǹkan tó bá sọ pé kí n ṣe tó bá sọ fún mi pé kí n dẹ́ dúró ní ìsìn kò take me ní a minute mo máa fi dẹ́ dúró ṣó ń gbọ́ mi. no kò ní ìdìgbò ń ṣe yẹn fún ọkọ náà nǹkan tí máa ṣe fún mi pé máa bọ́ táǹsì wàá ṣẹ̀ṣẹ̀ wá padà sílẹ̀kùn yẹn máa kọ́ni kò ṣẹ̀ṣẹ̀ wá sí okay now open the gate. tó bá wù sílẹ̀kùn yẹn máa pa ìtẹ́ o sílẹ̀kùn yẹn. ó ní kò sílẹ̀kùn fóun ṣó gbọ́ ni. pàdé sílẹ̀kùn yẹn. wèrè wo ló wà ń bẹ̀. mo ti fẹ́ sí. ó lè ní kó ṣe fóun lẹ́ẹ̀mẹ́wàá tó bá dẹ̀ wọlé ó lè má bọ́ ta mọ́. ó ti tẹ̀ mí mọ́lẹ̀ ní kónú bàtà mi ó ti tẹ̀ mí mọ́lẹ̀ nù. ó dà ipò bàjẹ́ ní dáadáa ṣó gan ni. bẹ́tà débi ìlẹ̀ kan. àrín fìyẹn ti fẹ́ máa. kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ilé máa yẹ ó kélé ó yí ẹ o. ó ti yé mi. jẹ́ àlọ́jẹ sọ́rí má bínú ṣé bọ̀bọ̀ yẹn o. kò lóhun tẹ̀mí lò. apá ẹ̀ ẹ wá o mo dáràn ìgbà wo ni Banji sọ̀rọ̀ ẹ̀dín mírèkù tó fẹ́ wìn ní Big Brother. Banji bàbá jẹ̀bú ẹ dákun ṣé ó possible kí láì tí wọ́n sọ pé kí PM kókó olóko kó lọ bá producer àmì coordinator èmi mo mú ọwọ́ nulẹ̀ yìí o wá sọ pé kí ẹ tọ́ kan ṣàyẹ̀dẹ̀ sọ pé ẹ dákun mi fẹ́ rí youngest wọn ní location o àbí kí ẹ lé sára fàdà nù. téèyàn bá níwò téèyàn níwò pé captain gan bóyá ti jẹ. why. kì í ṣe oúnjẹ fọ́níṣà. tẹ́bí máa ń pa mí mi láì kọ́mẹ́dì o ó yẹ ibi ń pa mí gidi gan ni mo ń yẹ o fẹ́ràn méjì sí oúnjẹ síbí méjì oníwà tí kì í bá mi mú. ó rẹ̀ pé mi ti sọ fún ẹ baby sorry ṣòrí nínú ilé èmi àti Àníkẹ́ lájọ máa ń jẹun kò dẹ̀ sẹ́ni tó lè separate mi àti. ìgbà yẹn jọ máa ń jẹun torí pé adé orí ẹ̀ ò tí ì dé ọkọ̀ tó lọ yàn fún látọ̀run ò tí ì sọ̀kalẹ̀ ìfẹ́ ayé ẹ̀ ò tí ì wọnú ayé ẹ̀ ìdùnnú ẹ̀ ò tí ì farabalẹ̀ settle down ó ti wá dé báyìí mo ti wà ń kalẹ̀ báyìí ó ti máa bá jẹ́ nígbà tí ìṣe pé mo kú láì kú mi kò sẹ́ni tó lè take over position mi wọ́n ní kó jókòó sí mi ẹ̀ kó jẹ́ kájọ gbé kájọ jẹun I mean we together bond have a strong ni ó yẹ.
Baby, oúnjẹ wà ní kitchen now. So kí n lọ kitchen lọ gbé fúnra mi. Mi lè jẹ ilé. Oh no, at all, o lè jẹ nílé. Èmi àti ẹ ní. Ẹ gbọ́dọ̀ jọ jẹ. Àjọ máa ń jẹun bá ṣe tó ń ṣe ni bèrè lọ́wọ́ Lámi. Abẹ́ta tètè lọ sí kitchen díẹ̀. Anike, your food is ready. Ṣàkú dáa. Ṣàkú. Má jẹ́ kó mi kọ́ta pàpà. Ẹ ò bá jí. Bàbá mi polish bàtà mo jáde in the next 10 minutes. Bàtà ẹ̀ wò. Kí ló ń sọ ọwọ́ tí ẹ gé ni? Ṣé wàá òkè kan? Ṣé mo jọ àwọn àbó kitchen policy bàtà ni? Keep quiet. Kí ló fi yàtọ̀ sábò kí ni iṣẹ́ ẹnu lé? Kò ṣí géètì, kò fàbọ́, kò fọ, kò polish bàtà, kò tí tó ní mi káṣọ wá fún ẹ kò fọ. Mo sọ̀rọ̀ ṣé oúnjẹ àwọn àbòkí tó bọ́ yẹn. Wọ́n kà sọ wá fún mi. Kí ló sì mi káṣọ wá fún ẹ? Ẹ máa gbà mí kẹ́ ẹ bá ń jẹ́ ọ̀gá. Tó bá kà sọ níwájú mi ń nà bí, ètí ń nà jáde ń bí. Ògọ̀ èmi ló máa nà bí èmi ní nà bí èdè òkú lẹ́nu ẹ̀ náà. Ṣé ojú àwọn ọ̀sìn wò mí ni? Ẹ̀wọ́ fọ́jú ni. O rí pé level ti change. O rí pé mo ti step up. O rí pé mo ti chop up. O rí pé mo ti gba assurance mo ti kún level pẹ́ ní èèyàn gba collate. Ta ló wọ́n mi my friend kò polish bàtà mi. Máa kó bọ̀ ẹ́ lórí gbogbo kò polish bàtà yẹn fún mi. Polish ẹ̀ kò mọ́ tónítóní. Ẹ̀dẹ̀ mi fẹ́ kó di pé bí àkọ́ máa stay níbi tí yẹ kí white line wà gbogbo náà ẹni kò nù kó jẹ́ kó mọ́. Bánjí bàbá jẹ̀bù. Tó bá tún pè mẹ́rin máa fọ́ etí ẹ̀. Call me Banji Light. Call me Banji Light. Banji Light. Sorry. Pè mí Banji ọ̀gá. Láìsí ọ̀gá ńlá ẹ̀ máa gbà mí. Ṣé wà ókè? Èmi ni ẹ̀ ní ọ̀gá ẹ̀. Tó bá fẹ́ máa rówó oṣù mú lọ lóṣooṣù. Ọwọ́ mi lẹ̀mí ẹ̀ wà. Tó bá fẹ́ máa rówó oṣù mú lọ lóṣooṣù máa fi bọ́ family bọ́ ìyàwó àtọmọ ẹ̀. Kó ṣe ohun tí bá ní kó ṣe. Ọ̀gá èmi lẹ̀mí ẹ̀. Èmi dẹ̀ ni mo sọ. Pè mí Banji ọ̀gá. Banji ọ̀gá. Banji ọ̀gá. Pé again. Banji èmi mọ ní mo mọ. Ta ni ẹ mélòó máa fọ etí ẹ. Pé Banji ọ̀gá. Sọ pé Banji ọ̀gá. Banji ọ̀gá. Máa pa àwọn tó gbèsè wọn lé ẹ̀ dànù. Kò gbà mí nìkan kan o. Máa bá tiẹ̀ jẹ́ máa dá ìbára ìṣàrọ̀. Ẹ sọ ti gbàgbé pọ̀ máa kan géètì kan tó wọ bí tẹ́lẹ̀ ni. Ìgbà yẹn ni ẹ̀ mo ń tẹ́wọ̀n sí ni. Ṣé o ti fọ mọ́tò nǹkan báyìí because I'm driving now. Ṣé o ti fọ? Level ti change tí nǹkan bá ti yí padà bá gbà lò. Má máa fojú àná wọn ẹbọra mọ́ nǹkan ti change nìyẹn. Tiẹ̀ náà dé ṣùgbọ́n just tó bá lóyà sí mi tó bá yẹ dáadáa mo lè ní kó promote ẹ. Ṣé o ti fọ mọ́tò kan báyìí? Ìrìn mi kàn yàtọ̀. Mo rí bẹ́ẹ̀. Iṣẹ́ ti kú lọ́rọ̀ tèmi wọ́n ní kó tẹ́ra mọ́ṣẹ́. Fọ polish bàtà yẹn kí á kó dáhùn. Banji. Jí má sùn. Ojú ayé mo wà ẹ mọ̀ bá mi kẹ́ èmi ní Banji ní kí n mọ pọ́lísì bàtà tèmi mọ̀ ayé mi tèmi bá mi ayé le o ìbò sí o. Okele. Ẹ sá. Okele. Ẹ sá. Ló ti pọ́lísì ẹ̀ tán. Mọ pọ́lísì ẹ̀ lọ́wọ́ náà ni. Down. Olùgbé ẹ báwo ni níbo ló wà ó ti pẹ́ jù o ti pẹ́ jù ṣúṣà tí ń bọ̀ nílé ṣá ok ebi ti ń pa mí ṣé bí ò pàwọ́ ni ẹ má bọ̀ ṣúṣà mo gé mi ò lè jẹun tí ń bá rí ẹ all right darling take care. Mo máa expect ẹ o. Díẹ̀ wà tí mo jí yìí tí mo bí tẹ́ fẹ́ bá ọ̀rọ̀ ara yín dé irú bóun ṣe wà ń gbòòrò yẹn kó tiẹ̀ wá lọ hook up sí traffic kó lò bí 7-10 hours ó ní jẹun kó tó dé. 7-10 hours. Sweetheart tó bá wọn jí kó lò 24 hours I mean a whole day in fact kó lò 2 days níta tí ò bá wọnú ilé tàbí kẹ̀kẹ́ mi lọ bá níjọ èmi ò níjọ wọn náà níjọ kàkà bẹ́ẹ̀ máa ya gbóúnjẹ lọ bá mi tó bá wà mọ́ jẹjẹ. Ọlọ́run má jẹ́ kó ní ọ̀sà. Ọ̀sà báwo. Ṣé for once èmi àti òtí ẹ̀ lè jọ jókòó kájọ jẹun lórí dining table kan náà. Excuse me ọkọ ìyàwó ìgbà tó wá fẹ́ mi ò rò pé ó wà nínú agreement pé dandan kí èmi àti ẹjọ́ tọwọ́ bọ náà àwọn kan náà jọ jẹun àti pé mi ò tẹ̀ kí n bọ́kùnrin jẹun ó ti mú èmi àti mo jẹ́ lára kájọ máa jẹun kò dé sí kankan tó lè change ẹ̀. Yeah. So, bó ṣe rí nìyẹn. Just tell me you are joking. Anyway, I don't know if I'm joking or not. Mo ń bọ̀, ó bí nǹkan kan náà. Àwọn ọ̀rọ̀ yìí ló wé ńlá ronú báyìí o.
irú ìmùlẹ̀ wo ni ọ̀rẹ́ méjèèjì lè jọ máa ṣe débi pé tí wọn ò bá ríra wọn wọn ò ní jẹun lọ́tọ̀ọ̀tọ̀. Commonly said that the family that pray together stay together. Ọkọ àti ìyàwó ideal yẹ kọjọ máa jẹun ní àwọn kan náà ni. Nínú pátá àwọn ni kí àwọn méjì máa láwọn fẹ́ dá jẹun wọn pa wá tí àwọn náà jẹun. Irú àìdí àwọn nìyẹn mi ò bá àìdí rárá. Tó tọrọ mi. Irú pálapàla wo nìyẹn? Kí ló sọ fún mi máa jẹun papọ̀ náà o? My wife is supposed to feed with me. Kí n jókòó kájọ máa tọ́ ọ̀bọ̀n náà abọ́kájọ máa jẹ́. Ó máa jẹ́ kó máa build companionship the more ni. I'm going to stop it. My fiance, I don't have time for that. I don't need time for it. Ààrẹ ò sàn mí kó má fi ṣe hàn mí. It has been like that for long. There are people here holding it. Sori bẹ́ẹ̀mi gan ṣe dé bá wọn nìyẹn and bọ́dẹ̀ ṣe ń ṣe nǹkan wọn nìyẹn ó dẹ̀ ń lọ létòlétò ó kọ̀ lè wá dé lọ́sàn-án kò orúkọ kòkò á rò pé o kò máa stop ẹ̀ bákan. You are not a man. What is manly about you? Ó dẹ̀ pé rẹ̀ lọ́kùnrin ó dé orí nǹkan tí kò dáa tó yẹ kó correct ọ̀nà kó dẹ̀ ṣe correction yẹn ó ní pé it has been like that ó ń lọ létò kí ló lọ létòlétò obìnrin àtòbìnrin tọwọ́ bọ̀ náà abọ́kan náà jẹun lójú ẹ̀ ó wà ń bí orí correction ṣe ṣe olóòlọ létò irú ètò létò wò rárá o nìyẹn jẹ́wọ́ kí lọ́pẹ̀ lọ́kùnrin kí lọ́pẹ̀ lórí ilé. hello jẹ́ kémi náà sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ bá sọ̀rọ̀ jàre kọjá correct. Are you now telling me you want to stop them? Of course. I will stop. I'm stopping it. Are you now telling me? It's something that has to stop. It is rubbish. It is not done anywhere. Keep command le travel. So better le travel on my body. Oni bi tó bá lọ ni. Ìyàwó méjì tó ọmọ náà bọ́ wọn jẹun. And you as the man wan be orí correct. Oni bóyá ilé tó létò rárá òṣìwò nìyẹn. Banji, sórí nǹkan tó fẹ́ dá sílẹ̀ yìí, ó mọ̀ ń rí bí kò fẹ́ dá wàhálà sílẹ̀ ni. Why are you a man? What is manly about you? O débi kan ní nǹkan tó wrong o lè correct as a man ní bá wọn bẹ́ẹ̀. Tó bá bá wọn bẹ́ẹ̀ kó máa bá lọ bẹ́ẹ̀ ni. You make changes. It is wrong. Ìyàwó àmà jẹun pẹ̀lú obìnrin nínú what's that? She won't practice the less leg door one. Àbí kí ló sọ? Oh, they're folding by the whole guinea. It has to stop. My wife must eat in the same place with me. That was my own idea. Bí tèmi ṣe lọ nìyẹn. Pé ìyàwó ẹ̀ wọlé kó sọ fún mi ní láti ẹni lọ gbọdọ̀ jẹun pẹ̀lú ìyàwó Banji mọ́ èmi àti ẹni ká máa jẹun. Èmi náà pé tèmi wọlé máa sọ fún bọ́kùnrin ṣe ń tolé nìyẹn. O dúró síbi oníkan máa jẹun náà. O dẹ̀ wá ń bẹ̀. O dẹ̀ ń wò wọ́n rán. So tó bá ń jẹun máa wà lẹ́gbọ̀n àwọn àwòrán àbí àbẹ́wò lè máa ṣe. How do you cope? Rubbish. Èmi ò ráyè it is stopping and I'm putting an end to it. Báyọ̀ kọ́dà mẹ́rin torí let me. Banji, kí ló dé tó ń wò bó ṣe ń bọ̀. Ọ̀nà àti jẹ́ mi mọ́ you are not bold mo mọ tèmi yé mi mo mọ̀ kọ́ tí mo protect ìṣe pé bí a kìíní o lè torí pé bí òun náà fẹ́ ṣàkóso àti ìwọ̀n block Banji in a nutshell mo fẹ́ ká stop ẹ̀ àbí. mi fẹ́ mo ti stop it from right now next meal táwọn máa jẹ́ mi lè òde ní wọn kọ́ jẹun papọ̀ yẹ ní time rọ́bì ṣàrí ló fara dáadáa ó ká jẹun ní abáyé wọ́n fẹ́ ní ma fúnra wọn lójú ẹ̀ wọ́n á dẹ̀ máa pàtẹ́wọ́ fún wọn ó fa ìgbà àbákúgbà o ó fa ìgbà àbákúgbà gan-an. ó náà ló ń wò gan tó ń wò gan-an. Onírísìn èèyàn gbúdọ̀. Don't worry. I know what to do. Tó wà ní stop it now stop it. Wọ́n gangan ló kì í ṣọkùnrin. Tí òwò bá jọkùnrin ni mo believe pé ó yẹ kó confront tẹni tó jẹ́ tiẹ̀ kó sọ fún lójúkorojú pé o fẹ́ stop. Ẹ ṣé o bá bá ọsùn yàrá lálẹ́ ni ṣé mo kàn tí mo ní plan ni ó ní oúnjẹ ọkùnrin whatever make attempt rí. Okele tí o bá wojú mi wá rí pé inú ń bí mi gidi gan. Ó yẹ mi náà lẹ́nu pé sí ò sí. Ká ló gbé prostor yẹn jáde. Àwọn ọ̀gá Banji ni wọ́n gbé jáde. Are you stupid? Banji ló ń pè lọ́gà. Láti èní lọ jẹ́ kí n sọ kinní kan fún ẹ tí o bá tún pe Banji ní ọ̀gá mi ò fẹ́ kó respect ẹ mọ́ in fact tó bá fẹ́ gbé mọ́tò jáde má ṣí gate fún tó bá sọ fún ẹ pé kó bá òun fọ mọ́tò o ò gbọ́dọ̀ fọ gbogbo nǹkan tí Banji bá ń sọ fún ẹ ò gbọ́dọ̀ ṣe nínú ilé yìí tí o bá ṣe wà á má rí pípọ́n ojú mi o in fact wà á lose iṣẹ́. Ẹ ṣe gan sa iná ni àwọn madam ní ipe kí ọ̀gá Banji ipe kí Banji dáná kan wá já iná kó tó di pé ó débi báyìí èmi ni mo mú wá o ipe àwọn madam kan ipe àwọn fẹ́ ṣe náà ó sì máa ń wá mi wá báyìí tí ó mú tírí tú dàrẹ́ tiwa àfọ̀kásí wá fún mi àfi bó ṣe di pé ajá tó rí ni tí ó ń jùrù tẹ́lẹ̀ ó kàn bẹ̀rẹ̀ sí ríyàn ló bá di ajá tó ń di Banji ò mọ pàṣẹ náà kankan ṣebí èmi náà mọ̀ tẹ́lẹ̀ níjọ́ tí wọ́n ní kí lọ wáyàn wá ọ̀dọ̀ ẹ̀tọ́ ni mò ń gbàdọ̀ lọ pé ẹ̀tọ́ lightman wá sí kíní o kò jó ní Banji bá sọ pé òun Banji light ó dà tán náà bó ṣe tán gbogbo èèyàn tó wà nílé ló kó náà. kò dìgbà tó o bá ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi bẹ́ẹ̀mi ṣe rí bọ̀bọ̀ yìí ni mo ti mọ̀ pé eléyìí ò mọ̀ ń paná ó kọ́ gùn lọ́rùn ṣó possible kí irú èèyàn bá yẹn kó jẹ́ òṣìṣẹ́ NEPA kò ṣé irú ẹ̀ bá gun tó bá gun ládà kò ní lọ fọrùn kọ́ wáyà náà tó kọ́ gùn lọ́rùn bíi giraffe. Ọ̀gá ẹ mọ bínú tẹrí ní ìsìn báyìí nígbà tí bá ní kí n mọ̀ pé kí ni ọ̀gá mọ́ àwọn mọ̀dámù náà tún lè mọ bínú tí ẹ ti mọ̀ pé àtagbára àtàṣe ó ti di wọ̀ọ́nù ilé mélòó ni ara tèmi ń ta
tí èmi àti tẹ́ bá fún mi ní support ní ìjà yìí ló lè ṣe jàǹsà torí nígbà tẹ́yìn bá sọ pé fẹ́ fún mi ní sack letter táwọn náà sọ pé fẹ́ fún mi ní sack letter kí ni. kí agùnmánìyẹ yẹn kó tó wọlé òun lèmi ti ń pàṣẹ nù ilé ṣó ti yé àṣẹ yẹn dẹ̀ ṣì wà lọ́wọ́ mi because sweetheart mi gan support mi kò like it for anything ṣó ti yé now èmi àti àwàjọ pawọ́pọ̀ à á fún ní ẹ̀mí bí ìgbà téèyàn bá ń fún aṣọ kájọ pawọ́pọ̀ fún lẹ́mìí tó tá bá ti ṣe yẹn mo mọ̀ pé ńgbà tí inú ilé bá ní lára fúnra rẹ̀ ló máa fẹsẹ̀ fẹ́. ẹ ṣeun gan sa ẹ ṣeun ẹ ká pé yàn wá jẹun kó sì mú yàn lọ́wọ́ dání èmi ò rírú ẹ̀rí ẹ ṣeun gan sa. ẹ ṣeun ọlọ́run pọ́n yín náà dé ẹ dákun ẹ gbà mí ò ní ọmọ pé yìí ló ń torí fún yàn ní mo sọ̀rọ̀ kọ́lọ́ kú tú ẹ. wọ́n kọ̀ dénú ilé bí àgùntàn náà wá ń jà rù sí i. bàtà wòye sì kú báyìí níbi mọ́tò jà rù. bàbá tiẹ̀ ṣe pé ìjọ́ tí mo ti rí mo ti mọ̀ pé bó ṣe gùn lọ́rùn yẹn kò ń ṣe mẹ́fà rárá kó lè mọ́ pa náà. Àlejò ló máa ń lò. Ó yá ń gbádùn ẹ̀ ń lọ torí irú ọbẹ̀ báyìí gbígbà kan ni oṣù kan làwọn fi jẹ́. Ìjọba gbé kaná máa fún mi sí àwọn ìjọba máa fún tó bá yá lóṣù tẹ̀sán wàá fi máa fi ṣe àsọ́pọ̀ ẹ̀. Ọ̀rọ̀ máa yọ̀ kí ló rẹ̀ yé. Kí ló ṣe? Kí ló ṣe? Ẹ̀jẹ̀ Mojí mo dáná. Anike Ọlámi Mojí ẹ gbà mí mo dáná ṣọlá ẹ̀ ta ló wà Mojí 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 mo dáná mo kú o Mojí Mojí Mojí. But uncle kí ni nǹkan tẹ́ ń wò tí ẹ̀jẹ̀ tó dà lára ó máa fi pọ̀ tó yìí. àjọ ń jẹun ni oúnjẹ la jọ ń jẹ in fact à ń jẹun ló kọ̀ dédé wúkọ́ ó débẹ̀ nípò ẹ̀jẹ̀ oúnjẹ yẹn òun ló sè òun ló díṣẹ́ òun ló sè àjọ ń jẹ ni òun gan ló sẹ̀rẹ̀. oúnjẹ ìdí oúnjẹ ló ti bẹ̀rẹ̀ sí nípò ẹ̀jẹ̀. bẹ̀rẹ̀ sí ní kọ́kọ́ dédé bẹ̀rẹ̀ sí nípò ẹ̀jẹ̀ ni. ẹ̀yin náà dẹ̀ jẹ ní oúnjẹ yẹn. bẹ́ẹ̀ ni sà mo jẹ àjọ ń jẹ ni. ẹ farabalẹ̀ Yes, sir. ẹ jẹ́ ká jẹ́ kí result àwọn test tá a ṣe kó jáde náà Okay, sir. ká tún mọ nǹkan tá a máa ṣe. Okay, ṣẹ́rí sir. drip ilé ìtàn fún ọ kọ́kọ́ tí lè jẹ́ kára wọn fi balẹ̀ jẹ́ náà jẹ́ kára ẹ̀ balẹ̀. ẹ dẹ̀ ṣọ́ pé kì í ṣe pé wọ́n wà nù yín. last week ló ṣe rí flu ẹ̀ àti wáyé bóyá ó sàmúlò sí nǹkan bọ́ kó lè jẹ́ yẹn tí wọ́n bá ló ń ṣàkólé pọ̀ jẹ. ẹ̀yin ṣì lọ jókòó síta náà. ẹ má wọlé mú wa òkè ọgbọ́n. ẹ má wọrí ẹ má lọ gbatẹ́gùn ta ẹ má lọ gbatẹ́gùn ta ó máa wà ókè lọ́wọ́. ó ṣe máa jẹ́ first time tí wàá tọmọ yẹn jọ jẹun nǹkan dẹ̀ ṣe. ọ̀rọ̀ ayé kí wọ́n di ó kú dédé orò dédé ó wọṣú o mọ̀ bí wọ́n lọ́mọ wọ́n dókítà tó fẹ́ treat ẹ̀. ok nítorí pé nǹkan tí ń ṣe mí gbọ́dọ̀ múra ó máa jẹ́wọ́ ara ẹ̀. o ti fẹ́ pa ẹ̀rí ọkàn máa jẹ́ ẹ̀ ó máa kọ́ statement ó máa kọ́ statement. ẹ káàárọ̀ sà ẹ jọ ọ̀rọ̀ dókítà ẹ jọ báwo dára ẹ̀. ẹ farabalẹ̀ ṣe rí mo ti lè fún ilé ní medical report nípa ẹ̀ ń tẹ́ gbé wa because condition yẹn critical gan. yẹ àdúrà ni kẹ́ máa gbà ọ. ṣé bẹ́ẹ̀ tí lè san tó ṣe báyìí. mo ti lè san ọkàn orí ẹ̀ o ṣẹ̀ṣẹ̀ máa pààyàn o ti mọ́ra ti di bárakú. ọgbọ́n máa fún ẹ máa pọ́ǹchì ẹ o. tó bá pọ́ǹchì mi ti bá ní mi ò fẹ́ kọ́. máa pọ́ǹchì ẹ o. máa pọ́ǹchì ẹ. máa pọ́ǹchì ìwọ. inú bí mi o o báyàn jẹun o poison ẹ. ọlọ́run tí mo sìn. Ọlọ́run ìwọ ń sin Ọlọ́run ìwọ ń sin Ọlọ́run tí mò ń sìn òní ìwọ ń sin Ọlọ́run. ojú èmi àti ẹ ló máa ṣe apààyàn ó fẹ́ pọmọ ọlọ́mọdé ayé ó sáré fi sínú kìsì á lè dúró mi máa fi yẹ pé mo smart jù ẹ lọ. ìwọ smart jẹ mi lọ. ojú ẹ̀ bóyá já o tiẹ̀ ní tira dókítà dókítà ẹ jọ. mo ló ń lọ ọmọ èdè ṣé wọn ló níyàwó kí ni problem ẹ lọ. nípa àṣẹ tuntun wà wọ́n ní bàjẹ́. alákàtà mi jù ẹ lọ yìí. ó máa pamọ́ fún mi. ó sì kú ó ní bá lọ. kí ló ṣẹlẹ̀. ìjọ ṣé ìlè gbé àti tó ń pọ̀ ẹ̀jẹ̀ yẹn wá síbí bá. àti tó ń pọ̀ ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ni pọ̀ ẹ̀jẹ̀. tó wà sójú tó wà sọ́run ṣẹ́yìn lè gbé wọn wá sábẹ́ ní pé wọ́n ṣoògùn ṣẹ́yìn lè gbé wọn wá síbí bá. ó ṣe jẹ́ pé ẹ̀yin tẹ́ bá ti kúrú báyìí sọ́kí ṣọ́nbọ́lẹ́lẹ́ máa sọ káàkiri tẹ́ bá fẹ́ mọ̀ nípa ẹni tó gbé ẹni tó ń pọ̀ ẹ̀jẹ̀ wá síbí báyìí ẹ lọ bí dókítà yín ìyàwó tèmi bímọ ni o. ayé mi ò dúró tíyàn lọ hospital kó
ṣẹlẹ̀ rí ìgbà tí wèrè kó tiẹ̀ bá mi. ẹ bá ti pa àwọn ẹ̀ máa ń sá lọ ni eléyìí dẹ̀ ti bu ẹ lọ́wọ́. ìtajà bíi sí àlọ́. máa pa àwọn ọmọ ọmọ náà pa àwọn tó yàwó tá pa. By the way, ìkejì woman yẹn ńkọ́? A ránṣẹ́ ni sà, ó lọ bá wa gẹ́tà àwọn kankan. Ok. A gbìyànjú agbára wa. Kọ́ tí dókítà yẹn sọ last time. Bí agbé bá kú tòun ta lóyún, bí ìran àlùkò bá kú tòun tó sùn, ìran lékeléke kò ní fẹ́ fúnlẹ̀ o. Ọmọdé ò ní falágẹmúlẹ̀ sójà kó lọ wò sàmì. Ṣùgbọ́n kí ni tí mo fẹ́ fún mi? Gbọ́ dáadáa o. Ìgbàkigbà tíyàwó ẹ̀ bá ti ń sáàfù oúnjẹ, ó fi pa ojú rẹ̀. Àwọn lò bí àtíkè. Bí àtíkè, bójú yín bá fi lè ṣe mẹ́rin, yóò nífẹ̀ẹ́ rẹ láyé ọ̀run mọ̀. Ẹnikẹ́ni ò ní ìwúni gbogbo ọkùnrin. Ọkùnrin kan ni mo ní problem pẹ̀lú kì í ṣọkùnrin níṣòro ẹ̀ kí o ráyè tọkùnrin. A ní obìnrin ọ̀rẹ́ ẹ̀tọ́jọ́ ń gbélé ẹ̀gọ́ níṣòro tí mo ní sá. Ṣé nígbà ṣe wà ìta bá wà nílé tá à ń ṣe lọ́kọ láyà tó bá pè báyìí ó máa ní dìde ni. Ó ń lọ nìyẹn. Ẹ sàwọn kọ́ ló máa fún ìbéèrè ni máa fún nǹkan mi lóyún. Èmi ni máa nà tó máa fi lóyún sá. Á dẹ̀ máa fà mọ́ mi lára. Wọ́n jọ ń jẹun ni. Wọ́n jọ ń wẹ̀ gbogbo ẹ̀ tí ń pọ̀ jù sá. Èmi dẹ̀ lọ kọ́ èmi lẹ́yìn kí n má gbogbo nǹkan tó ń yẹn ó ti ń pọ̀ jù ẹ. Kí ni tí mo fún ẹ sá tó o bá ilé lò yóò kó lọ lóbi ń bá ṣe ní òlò. Ṣé rí orí méjì lè ṣe fún mi? Àkọ́kọ́ náà ẹ kọ́kọ́ pè mí síta àtẹ́sí mi lójú àwọn èèyàn fún mi lápọ̀nlé yẹn ẹ lè má mọ̀ mí ó yẹ kí ẹ máa gbórúkọ mi Banji Light ni wọn so gbọ́nà àdúgbò ẹni anything electrical ni mo ṣe rédíò tẹlifíṣàn mo gbogbo ẹ títí lórí iron mo mọ bọ́yìn tún gbogbo ẹ ṣe sà ẹ bá fún mi wọn máa wúrò bọ́ tó ń ṣiṣẹ́ ẹ̀ fún wa tẹ́lẹ̀ kí n gbé tó bá fi lè jẹ́ bẹ́ẹ̀ yìí sọ sà ẹ sà máa sanjọ́ ẹ mọ Porsche. Banji ó ti dún báwọn ó ti lọ báwọn ó sì ti ṣiṣẹ́ báwọn. Bá mi tó bá yẹ pé kò lè wà náà ní jẹ́ kó kó máa lọ bí mo ní báwọn tẹ́yìn fi sẹ́yìn yẹn yẹn fi di sọ́stang ló wà lára so kí n kọ̀ fi kàtí kẹ́ ọ́ ti tán kí n tó wà bí ti bá ti wọ̀ ìgbà bẹ́ẹ̀ níta ẹ̀. Ìgbàkígbà ló lè lò. Mami má gbàgbé o mami má gbàgbé o mami má gbàgbé o. mami ẹ ṣe wọ́n ní fẹ́ gbà fún ọ lóúnjẹ. mo lè bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú a máa ró òkú ẹ̀ lọ́mọ yẹn ò ní kú lásán o ò lè ṣe lé ìgbé o ti ń pààyàn lórí eléyìí o lè ṣe lé ìgbé. ìwọ pẹ̀lú ẹ̀kọ́ lẹ́jọ́ jẹun tó fi ń pẹ̀jẹ̀ tó fi dípò o lè ṣe lé ìgbé tó bá fọkàn o lè ṣe lé ìgbé o lè jẹ wá o lè ṣe lé ìgbé n bá fọ́ wá tù wá kú o owó mi sí bá fọ́ wá tù wá kú o lè ṣe lé ìgbé àbújá wèrè ni kí lè bá mi fà náà o báyọ̀ jẹun o pẹ̀jẹ̀ wá ní pé o láti hospital kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe má try nonsense o má try nonsense o. má bọ̀ sọ́lọ́ yà wèrè má fi go má sọ ìdàkudà olórí burúkú ọmọ ọlọ́mọ. ó kiri ó ti ẹ̀jẹ̀ asínkù tó dà koríko lé lórí ó ti yé mi rọ́kọ̀ yín ti ṣe ẹ kì mọ́lẹ̀ ẹ pa ẹjọ́ máa ń jẹun tẹ́lẹ̀ níjọ́ tèmi àtọmọ yẹn jọ jẹun ẹ jẹ́ kó yíwọ́ ẹ mọ́mọ́ ẹ pa fún mi ọwọ́ ní kí ló ṣẹlẹ̀ ẹ ń wẹ kún mi bú ìgàrí òkú ò lè sun òkú mojú ò lè sun òkú ẹ máa jà tó dẹ̀ jà méjì kó máa jà ni ẹjọ́ mọ̀ ní máwùlẹ̀ bí ẹ ti ṣe mítì ẹ̀ tẹ́lẹ̀ tí mo bá ní náà ìpapọ̀ ni ẹ plan ẹ pa mí ní ìyàwó ẹ wá jọ pàlọ́ àpamọ̀ àpagbè fúnra yín òun gbé sókè òun wò sọ́nà ìwọ̀n pé ẹ pátápátá koríko wo ẹjọ́ pa ni ẹgbẹ́ ohun tó bá gbọ́dọ̀ gbogbo property tẹ̀lé yìí ẹ lè dá jẹ́ o kí ni tó wà lẹ́yìn ẹ lè dá jẹ́ o ní tó wà lẹ́yìn ẹ lè dá lá mo fẹ́ ní ṣùdọ́kà ni àjọ máa pín dọ́gbadọ́gba ni everything tó ń lọ bẹ́ẹ̀ àjọ dínà ẹlẹ́nu. ó fẹ́ wọ́ tí pàdé bẹ́ẹ̀ fẹ́ ọ̀gbẹ́ni sọ́jọ́ ó fẹ́ kí ni ní ṣùlọ́ ìwọ fẹ́ àbúfẹ́ wọ ní ṣùlọ́ ẹ̀mí èèyàn òjò ẹ lójú ó ṣẹ̀ṣẹ̀ máa pààyàn ó pààyàn kó tó máa bọ́ bí náà. Ace Mr. Jigolo. ìfọdẹ́ jìgó mọ̀. ok. ojú ẹlẹ́dàá máa já. ẹ báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. ẹkún bẹ́ẹ̀ fọ́mọ tí ń sá kiri ìyà ń bẹ́ẹ̀ fọ́mọ tí ò ṣiṣẹ́ èmi ò fẹ́ jìyà bó ṣe tẹpá mọ́ṣẹ́ orí mi ṣàtìlẹ́yìn bí ó jẹ́ kí n lọ́wọ́ lọ́wọ́ ní gbogbo ọ̀nà gbogbo kí n ṣàtìlẹ́yìn. báyọ̀ kó dànù.
kí ló dé kí ló ṣe yín lọ́rùn kí ló dé tẹ̀ ń gbọ̀rùn wẹ́rẹ́wẹ́rẹ́ kí ló ṣe yín ta ló kó bá yín kí ló dé ẹ̀ ta ni. ẹ sọ̀rọ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé bá ṣe ń kiri lọ yẹn àwa ń kiri lọ so bá ṣe wá ń kiri lọ orí tó máa ń fọ́ mojí orí yẹn kò bẹ̀rẹ̀ sí ní fọ́ ni torí yẹn bá dẹ̀ ti ń fọ́ mojí ó máa ń dàbẹ̀ ni pé ilé ayé fẹ́ parẹ́ ni borí yẹn ṣe wá ń fọ́ bó ṣe wá ń fọ́ àwa ní láti sọ ọjà kalẹ̀ síbì kan bàtà wá sọ ọjà yẹn kalẹ̀ mo wá ní láti tọ́jú ẹ̀ gbà tí máa fi wá tọ́jú ẹ̀ torí yẹn máa fi wá lọlẹ̀ àwa ṣẹ̀ṣẹ̀ wá kiri bàtà dé ọ̀dọ̀ àwọn kọ́sítọ́mà wọ́n ní ẹran làwọn fẹ́ jẹ lónìí àwọn òjẹjà. bẹ́ẹ̀ni wọ́n fẹ́ jẹran wọn òjẹjà akóṣìbárò lẹ́yìn méjèèjì. ẹ ṣọmọ rárá ẹ kiri lọ látàrọ ẹlẹ́ta kí ló dé tẹ̀tà ẹ wá sọ fún mi pé orí fọ́ ta lórí fọ́ orí yẹn máa fọ́ ẹ pa ni orí yẹn máa fọ́ ẹ pa ni lọ́jọ́ kìíní àná tẹ́ dé pépé sí o ẹjọ́ o mọ́ mi ẹ gbà mí sílẹ̀ ẹ ṣàánú mi aṣàánú yín tán ẹ wá kiri lọ ẹlẹ́ta ṣé nǹkan tó yẹ ká fi sọ fún mi lélẹ̀ nǹkan tó yẹ ká fi sọ fún mi lélẹ̀ ó dà owó tẹ ẹ paná ẹ kọ wá ẹ ṣáà máa tà àbí wọn pè é rárá ni. ẹnìkan tó ṣẹlẹ̀ ní pé ẹja ẹyọkan kékeré báyìí látàbọ̀ owó yẹn mo fi ra oògùn fún wọn. bẹ́ẹ̀ ni òun ló fi ra oògùn fún mi. wọ́n fowó rògùn fún ọ. lórí burúkú náà wọn mo ṣe ọmọ ọgbà mi ìdẹ fẹ́ gbà wọn ọmọ yìí o látàárọ̀ wọn kiri wọn ọ̀tà. ẹ̀dá ò dọ́là ọba òkè ló ń fún lè ṣe àṣepẹ̀lẹ̀ fọ̀rọ̀ kágbéjẹ́ fọ́rí ká má bàa ṣìwà láyé. bóyá nítorí iṣẹ́ ojúmọ́ tá à ń ṣe yìí èmi ò bá ní bóyá ká kúkú ṣe iṣẹ́ oṣù torí iṣẹ́ ojúmọ́ tá à ń ṣe yìí kò pé ní rárá ìwọ náà rí nsìn a máa ṣiṣẹ́ ànírówó gbà ṣé yẹn ní iṣẹ́ ni wo bóyá ká kúkú ṣiṣẹ́ oṣù jàre kò sí bó ṣe máa ṣe parí tí wọ́n ní fún wa ní owó iṣẹ́ wa àbí. abá tó mú wa dà àmọ́ ìwé mélòó lèmi àti ẹ̀ka tá fẹ́ lọ ṣiṣẹ́ oṣù gbogbo àwọn tó máa ń ṣiṣẹ́ oṣù àwọn tó kàwé ni àwa kẹ̀rí àkà kankan. nǹkan tó yẹ ni pé kí n ṣe gbogbo iṣẹ́ oṣù ló ní í ṣe pẹ̀lú ìwé kíkà àìmọ̀ iṣẹ́ oṣù tá a lè ṣe láì jẹ́ pa àkàwé wo èmi máa ní kájọ. kí ló ṣe orí yẹn ni. ó tún ti bẹ̀rẹ̀ jẹ́ ká máa lọ́lé kò sóògùn tó máa lò ń bí o ó dà ìkójú ògùn fẹ́ràn bí wọ́n ní ṣe jẹ́ ká máa lọ́lé. jẹ́ ní ọlọ́wọ́ má jẹ́ ní ọlọ́run ajẹ́bùpẹ̀ kiri bá ti ṣe kí tí ń rọ́nà gbégbá kí n ṣáà ti lówó láyé. kí n ṣáà ti lówó. ó yẹ bá mi pè wọn jẹ́ kó tètè wá dá mi ní nǹkan agbègbè fà. ok kò sí pọ́blẹ́mù á pe àwọn alábàárù tó máa bá mi. Àníkẹ́ Àjọkẹ́ ẹ máa bọ̀. ìyá ẹ̀ ti ra èédú ẹ máa bá wọn gbé lọ sí ilé ọ̀dọ̀ wọn ẹ jọ̀ọ́ ẹ bá wọn gbé ẹ gbé lẹ́yọ̀ kọ̀ọ̀kan. ṣé wọn ló máa gbélé abẹ́rẹ́ ló máa gbé ẹ jẹ́ káwọn bí mi ní. ẹ máa rọra o ẹ máa rọra o. ọlọ́bọ̀là ń bọ̀ ẹgbẹ́ bọ̀ ẹ máa rọra o. ẹ ṣe ìyá mú mi mo máa tún máa retí yín o ẹ ṣe gan mọ ẹ ṣe o adúpẹ́. ẹ rọra ẹ rọra. kí ló ṣe kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ lórí ìfọ yẹn. mo fọ o orí ń fọ ẹ kí ló wá ṣe lọ́jà ńgbà torí bá ń fọ. ẹ má bínú máa orí ló ń fọ. orí ń fọ kí ló wá ṣe lọ́jà. àmọ́ kórìí yẹn máa fọ ìgé borí yẹn ẹ má bínú pẹ̀lẹ́ mo jí. ó ṣe. àǹtí ẹ jọ̀ọ́ ẹ má bínú mo fọ Ọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú. mo fọ́gọ̀ fún yín. bẹ́ẹ̀ ṣe múra tó yìí bẹ́ẹ̀ ṣe fáìn tó yìí ẹ wá ń dá sí ìkọ̀ tí kò kọ̀ yín nínú ọjà ẹ mọ̀ pé èèyàn máa ń ṣàgbákò nu ọjà báyìí
ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ó yá gbé ẹrù kó wá jẹ́ ká máa lọ èmi ò fàgbà kó ẹ gbé ọjà jẹ́ ká máa lọ náà kí ni gbogbo iléeṣẹ́ fẹ́ bọ ọjà mi jẹ́ ni kí lè ń bá mi fà báyìí nítorí Ọlọ́run ẹ̀yin dín ìsìn ẹ̀ ń dá sí nǹkan tí kò kàn yín eléyìí sọ pé orí ń fọ́ òun báwo ni mo ṣe fẹ́ gbọ́jà kúrò gbà ẹ wo bó ṣe sọ gbogbo kíní sílẹ̀ fún mi bí ẹni pé kò ń ṣọwọ́ ni mo fi rà. a ní kí n má bínú mò ń bẹ̀ yẹn wo èmi máa bí akóhun jókòó èmi máa bá yín gbé máa kọ́kọ́ gbé ọkọ náà máa padà wá gbé kejì. madam ẹ ní sùúrù ẹ má bínú ẹ rí bọ́mọ ìṣe ń ṣe tó bá sọ kú sí lọ́rùn kan ẹ̀yin ló máa gbé ṣe bẹ́ẹ̀ ìlọ lọ́bẹ̀ tẹ́ fẹ́ fi pa ọ̀rọ̀ tẹ́sọ̀ ìjẹnu yín lọ ṣójú edu tán dànù lọ ni. ó máa jà kí ló ṣe àbúrò ẹ̀. omi ló fọ omi ẹ ṣe máa fọ. báwo ló ṣe ń fọ ẹ. ó sọ mi ni ó wà wọ mí. Ọlọ́run á bú ẹ sàn. ó dá. níbi tí mo gbogbo rárá rí lé ṣé wọn ti fún yẹn kò díẹ̀ nù ó lè gbé ó jẹ́ ṣiṣẹ́ kùṣẹ́ ṣé wọn ti fún yín lówó èdè bá wọn wù ó yẹ ẹnìṣó ẹ jẹ́ ká gbé lọ sọ ẹ jẹ́ ṣiṣẹ́ orí olórí burúkú tó ń fọ òun kílẹ̀ bá fi lò kẹ́ máa ti ṣe ṣé ẹ jẹ́ wá bẹ́ẹ̀ mú àbúrò ẹ̀ dání kẹjẹ́ ká lọ ẹ rí wọn ṣe bẹ́ẹ̀ ilẹ̀ lè tẹ́lẹ̀ ẹ̀yin olùgbèjà pẹ̀lẹ́ ṣé bóyá máa ń ṣe é nìyẹn. ẹ mọ̀ pé ìgbà ẹ wá sáà ọkọ̀ máa bá yí pé mo fọ̀ mo fọ̀. pẹ̀lẹ́ pẹ̀lẹ́. wo iṣẹ́ alábàárù yìí ti sú mi èmi ò lè tẹ̀síwájú mọ́ o ìwọ náà ṣáà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi mo bá ṣe nà mí bẹ́ẹ̀ nílùú bàrà nítorí pé orí fọ́ mi mo dọjà sílẹ̀ wọ́n mú mi ọ̀nà mi nílùú bàrà orí fífọ́ yìí náà dẹ̀ ní ìgbà tó sówó tí mo máa fi lọ sílé ìwòsàn kánówó wà ń sìn ní ṣé bá lọ sílé ìwòsàn máa lọ tọ́jú ara mi torí ìbá mú mi báyìí bíi pé kí n filé ayé sílẹ̀ ní ó ti sú mi mi ì ṣe mọ́ mi ì ṣiṣẹ́ alábàárù mọ́ mi ò ṣe mọ́. pẹ̀lẹ́. bá tún mú mi ń sìn kan kí ni mo fẹ́ pa mí ni. kí ló ń sọ náà kí ló ń sọ adẹ ń sọ à ń sọ a máa sọ pé kàṣe lè wà ní rárá a ní kàṣe lè ṣe bó ní ló ń fojú kọ́ ló ń dùn ẹ̀ kí ló ń ṣe tó ń sọ̀rọ̀ báyìí asọ́pá fẹ́ ṣe lè wà ní rárá aláfẹ́ ṣe lè wà ní rárá ṣé ìyá fẹ́ jókòó báyìí ká máa káwọ́ rọ̀ báyìí lóúnjẹ máa bá mi ta jókòó sí ni a máa gbìyànjú ìta ló ní pé kó rẹrù sórí mi ò ní kó rẹrù sórí ìwọ fẹ́ rú lẹ́fẹ̀ẹ́ jẹ́ kémi rẹrù tó bá ti fẹ́ ra ìwọ máa sáré máa mú lọ fún wọn ṣé yẹn tún pọ̀ jù ni tọ́kadà bá ń gbàgbé mọ́tò bá ń bọ̀ ojú ẹ̀ ṣáàlà wàá ṣẹ̀mọ̀ bọ́ ṣe ń sá fún mọ́tò ayé kọ́kọ́ la máa ṣe o jẹ́ ká tajà ní odò po wọn náà máa ń tà wọn náà máa ń rere. wo a lè tajà gòsì. a máa tà èmi á máa ru ẹrù yẹn sórí mo máa ṣe yọ ni màá máa ru ẹrù yẹn sórí ṣe ti gbọ́ jẹ́ ká tà díẹ̀ ká tiẹ̀ fi owó kó jọ. ẹ̀dá òdọ́là ọba òkè ló ń fún lè ṣe àṣepẹ̀lẹ́ fọ̀rọ̀ kágbéjẹ́. ọ̀ya ní kó máa bọ̀ bẹ́ẹ̀ ẹ máa dé ọ́fíìsì lẹ́nìí mo sọ fún yín já tíkẹ́ẹ̀tì rárá nínú ọjà bóyá lè máa sanwó yín nílẹ̀ wo bó ṣe ń rìn ẹ̀yìn tí àjọba lóde mò ń wò yí bí eré ọjọ́ tí máa ṣílẹ̀kùn ẹ̀wọ̀n sílẹ̀ pé ẹ̀yin wèrè ẹ wọnú ẹ̀ lọ nítorí pé ń ja ìjọba wa lólè ẹ ò sọ. madam ṣé kò sí problem kankan ọ̀daràn ni wọ́n. You are welcome, madam. Ìbànújẹ́ òní kan yín. Ṣé rí àwọn méjèèjì wọ́n wà very stupid. Bí wọ́n ṣe wà wọ́n ń ja ìjọba wa ní olè. Wọn ò sanwó orí àbí mo parọ́ mọ́ yín. Èpè ló máa pa ẹ́. Wọn ò tún já tíkẹ́ẹ̀tì ọjà. Wọ́n wá ń kó òkúta bá wa nínú ọjà yìí. Bí wọ́n ṣe wà ọ̀daràn pọ́nbélé ni wọ́n. ṣé báwọn ọmọ tèmi wò yìí ojú wọn ò dojú ọ̀daràn wọn ò lè jí anything wọn ò ń ṣọ̀daràn. ẹjọ́ ẹ má bínú ẹ má bínú. Madam aláyọ̀jú ràn. Ẹ̀yin náà tún wá ẹ tún bá wọn bẹ̀bẹ̀ lénìí. Ẹjọ́ máa lọ ṣẹ̀wọ̀n ni. Ẹ̀mí nìkan àwọn méjèèjì olè ni wọ́n. Àwọn ẹgbẹ́ wọn já tíkẹ́ẹ̀tì o ṣùgbọ́n bí àwọn ṣe wà yìí wọ́n á lọ wọ́n á kiri lọ àbí bẹ́ẹ̀ kọ́. ẹ ṣe kí ni ẹ ta bẹ́ẹ̀ ni wọ́n ń ta. wọn tiẹ̀ lè tà rárá ṣẹ́rí ọjà wọn ṣẹ́rí bó ṣe kún ẹ̀rí bó ṣe pọ̀ tó bá ṣe gbé lọ láàárọ̀ bẹ́ẹ̀ ni wọ́n á ṣe gbé padà wá lálẹ́ torí ẹ̀ ni mo ṣe ń kó wọn lọ sọ́dọ̀ bàbá lọ́jà
tábà ti wá dọ́dọ̀ bàbá lọ́jà ṣèdájọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ fún wọn. mo ti ṣe ìdájọ́ yẹn báyìí wọ́n ti kanlẹ̀kùn ẹ̀wọ̀n. Yes, as a matter of security of service SARS in the market ẹ̀wọ̀n ni wọ́n lọ. ẹ̀wọ̀n ni. èrè gan lọ́wọ́ àjẹyìn. kò ju 20,000 lọ tá a bá ṣí ìwé òfin. ẹ máa rọra yín lẹ́wọ̀n o. mo bọ̀ kò jẹ́ káyọ̀ lè dún. mo bọ̀ tó bá sanwó orí tẹ́ sanwó orí wọn tẹ́ sanwó orí òfin tẹ́ fẹ́ sanwó òkúta tó wà lára wọn ni. èló lówó tẹ́ fẹ́. 20,000 gẹ́gẹ́ bí ẹ má rọra yín lẹ́wọ̀n o. a máa fọ ọjà mọ́ pẹ̀lú òkúta tá a máa fi sìn wọ́n jáde. ẹ̀yà ló máa jẹ́ nù. ẹ̀rí sùn kò ju 20,000 naira. ẹ ro dáadáa o wọ́n ṣe pé a máa tún lọ tán ẹ máa tún wá bá wọn. ẹ lè ṣe transfer madam. ok ẹ mọ̀ wọn ẹ gbé pure water orí yín ẹ ká pure water mọ́. ó yà ẹ gbé pure water àti sọ 500 naira ọmọ mi máa nira. ẹ máa bọ̀ ẹ máa bọ̀. mi ì sọ fún ẹ pé wà lágbàá. kò ju 20,000 naira lọ. ẹ máa bọ̀ owó yẹn gangan ló ṣe kókó tí owó yẹn ò bá pé ó máa ń ṣẹ̀wọ̀n owó yẹn tí kò bá pé ẹ̀wọ̀n náà máa kú sí èmi ni mo sọ bẹ́ẹ̀. mi ì tẹ̀ wá rántí béèrè kí lorúkọ tiẹ̀. Mojísọ́lá lorúkọ tèmi. Mojísọ́lá Àníkẹ́ mi. ó jẹ́ nǹkan tó yẹ pé ó yà mí lẹ́nu torí pé each time tí bá ti pàdé yín nínú wàhálà ìdààmú kan ni mo ti máa ń pàdé yín mo dẹ̀ mọ̀ pé ó ní reason tọ́lọ́run fi jẹ́ kí ìpàdé yẹn máa wáyé màá ṣe nǹkan kan fún yín. láti ìlú ìlọ tí mo ti pàdé nílẹ̀ ìpèjì àbẹ̀lẹ̀ tó parí ìyá yín ti dé. ẹ ṣe mọ̀ ẹ ṣe. mo ń jáde lọ́sìn mo kàn mọ́mọ́ drive níwájú ṣùgbọ́n mo lè dúró mi. ìbẹ́ lè gẹ́ẹ̀tì wé ìlú. so tó bá ti di 4 o'clock lọ́la màá fẹ́ kẹ́ wá mo fẹ́ yá yín lówó. ẹ fẹ́ yá lówó. mo fẹ́ yá yín lówó kò ń ṣe owó kékeré o owó tó dẹ́rù bòṣì owó tó lè sọ̀yàn dèèyàn ńlá ni mo fẹ́ yá yín mi jẹ́ ní fẹ́ kẹ́ pẹ́ rárá o 4 o'clock lọ́la. láti 3 láti máa wà ní abẹ́gi tó bá ti di 4 àmà wọlé wa. so 4 o'clock lọ́la ẹ ṣe gan ni mà ẹ ṣe àdúpẹ́ ọlọ́run aṣẹ́nuṣẹ́ tí ń lọ. ẹ wò kò sí èèyàn kankan tó ń yáyàn lówó láyé sí i téèyàn fi ń dọlọ́lá àfàwọn onímọ̀ ṣé wá rí wájú àwọn onímọ̀ náà láti wá dé. ẹ wò bàbá ṣe rá àwọn ọmọ yìí mo fẹ́ kẹ́ bá mi ràn wọ́n lọ́wọ́ nítorí pé gbogbo ìgbà tí n bá ń pàdé wọn báyìí nínú ìdààmú kan àbẹ́kejì ni bẹ́ẹ̀ ṣe yá mi lówó tí mo fi dolówó tí mo fi dọlọ́lá ẹ bá mi yá wọn lówó. òun mà wọn ní mímọ̀ èyí ti rí tẹ̀gbọ́n lẹ́yìn tó yẹ kẹ́ ẹ gbá ẹlẹ́dàá yín mú tẹ́ ẹ rí ẹni tó ṣàtọ̀nà yín débi tẹ́ ẹ ti ya owó tẹ́ ẹ nà dọjọ́ ogbó nílẹ̀ wá ń gbọ̀n. béèyàn bá wọnú odò kọ́ má kígbe bó tutù mọ́ òun béèyàn bá sáré wọ bí tójú owó bá ń gbà yóò dolówó tí ó là táyé ó mọ̀ èmi ọdún kan ẹ̀ fún wọn wúlẹ̀ ní wọ́n wà láfíà rẹ̀ ọwọ́ rẹ̀ kò tó róró omi alálẹ̀ Ifẹ̀ èyí ti rí tó fi rí ẹ̀ ìwọ náà jẹun ọwọ́ rẹ̀ tó fẹ́ lọ igbó tọrun gbogbo kámú kálámú kámú kágbọ̀n ó dení kámú kálámú kámú kágbọ̀n ó déjì béèyàn bá dárúkọ ẹlẹ́ẹ̀kẹta nǹkan mi ò ṣẹlẹ̀ ọlọ́ládé tí ó ráwọn tó kó wáyé ẹnìkan péré òun yorí ọlọ́lá láàrin wọn orí kan tó kù tó bá yẹ lẹ́yìn bọ́ bá takòkò tí ó jẹ kó jẹun bọ́ bá wá dàsìkò ogbó kọ́mọ burúkú ọmọ ọba kejì ẹ̀ lọ èmi ojú kan ẹ̀fọn ọmọ wúrẹ́ ó sì mọ̀ wípé ọ̀rọ̀ tó o bá gbọ́ lẹ́nu mi òdi ọ̀run ló ti wá eré mi ń jáde. táwa ló wá yorí ọlọ́lá náà àwọn méjèèjì. orí ọlọ́lá ọlọ́ládé òun bíi mí léèrè lóòótọ́ àwo kan kì í ṣòbéèrè àmọ́ gbogbo béèrè ni ló fẹ́ di ẹ̀ gbọ́ síbẹ̀ ó yẹ kó mọ̀ wípé a ní tójú oníka mẹ́sàn-án káàkà tá a bá kà á májà kẹrù bá a bá kẹrù inú ẹrú àbàjẹ́ o ó léèwọ̀ o nítorí mo kò ó àmọ́ lápẹ̀rẹ̀. sẹ́ẹ̀rí èèwọ̀ àkọ́kọ́ ẹ̀yin méjèèjì ẹ̀jọ̀ mọ́ jẹun náà àwo kan náà ni níjọ́ tí ẹ bá jẹun lọ́tọ̀ọ̀tọ̀ eléru ó sungi bẹ́ẹ̀
tẹ́ ẹ bá dán wò ẹ mọ̀ yìí pé àwọn kan ń bẹ nínú ayé yìí ojú 16 ní ń bẹ lórí wọn. èmi ojú kan ẹ̀fọn mo wí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá dán wò lásà tẹ́nìkan lè jẹun tiẹ̀ lọ́tọ̀ tí kejì jẹ́ tiẹ̀ lọ́tọ̀. ẹ mọ̀ wípé ilé ayé tẹ̀ ń wò yìí ó gùn ju bá ti ń wò lọ. kì í ṣe oúnjẹ nìkan o ọ̀ fẹ́ràn oúnjẹ. sórí bẹ́ẹ̀ bá lọ́kọ ẹ gbọ́dọ̀ jọ lọ́kọ pọ̀ sójú kan náà báyìí. ẹjọ́ máa gbébì kan náà tí ọkọ oníkálukú ọmọ rí báyìí tíyàwó oníkálukú ọmọ rí. tó ṣe pé ńgbà tẹ́ ẹ bá ṣe gàgé ní yòdò ẹ mọ̀ wòra yín báyìí. ó dáa bàbá a máa ṣe fẹ̀kàntẹ́lẹ̀ láti kékeré wa èmi àti ẹ̀ máa jọ ń jẹun lójú nínú àbọ̀ kan náà ni àjẹjọ́ ń ṣe nǹkan papọ̀ ni ìyẹn ò lè àbí. ìyẹn ò lè fún wa. ẹ lè ṣe inú yín dùn sí. ìyẹn kéré. ẹ gbádùn mo kọ́ rò pé gbádùn. ní tí mo sọ fún yín léèwọ̀ yìí ní tó lágbára ni o béèyàn bá ti àṣìṣe lórí èèwọ̀ yìí yóò mọ̀ yín pé àwọn kan ń bẹ nínú ayé yìí ojú 16 ní ń bẹ lórí wọn wọ́n sì lè rí gbogbo ohun tí ń bẹ nílùú òkè. ẹ pa òfin mọ́ kódà ẹ ní owó ẹ jẹ́ ká mọ̀ bá bọ̀ náà àmọ́ tẹ́ ẹ bá dá fara ẹ mọ̀ jẹ́ kí iṣu afárá ẹsẹ̀ mọ̀ yín lọ́wọ́ o ẹ gbọ́ ẹ̀yin onílẹ̀ yìí ẹ̀yin onílẹ̀ yìí. ìkánjú àmà lọ́yìn pé mo jí ọjà jẹun irú kan báyọ̀ ní ṣẹlẹ̀ o. kí ni nǹkan tó ń kọ ní lójú kí ló sùn débẹ̀. ojú ló pọ̀. ojú wẹrẹ wọn ló kọ́ yín tó fi débi tẹ́ ẹ bá dé yẹn ibi yẹn ló wá dì sí fún yín. yé mo ti jẹ ká ló ń jẹ. ṣe é fún yẹn kó jà jẹ́. mo ti jẹ fún mi ti jà yín lánàá. ọlọ́run ó jẹ́ fura ìyàwó ló gbà lọ́wọ́ tèmi ìyàwó ló máa. Bánjí ìwọ ló máa kàn Bánjí ìwọ ló máa kàn má ṣe pé fún mi o. kò lè wo bí kókó stop mi yẹn. ó jẹ́ ká gbẹ̀mí ara wa àmẹ́ tó lọ náà já lọ sọ́dọ̀ bàbá yẹn padà o àjọ máa dé bẹ́ẹ̀ ni. díẹ̀ jọ ń torí Ọlọ́run ṣé o mọ̀dọ̀ bàbá yẹn tíṣẹ́ ò bá ń pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ já lọ báyìí jọ ń torí Ọlọ́run. já lọ ògùnbà afẹ́mi ká lọ. ìkànnì ẹ kú lẹ́dà kẹ́ tó ṣe ọdún níbi kẹ́ kọ́jú yín tọ́jú níbi tí náà láwọn ẹ̀rí ẹ̀ jẹ́ kí o wo ẹ ti sọ̀rọ̀ ṣe rí nǹkan tẹ̀ ṣe ò dá o tẹ́ ẹ̀ bá rí èèyàn bá yín sọ òótọ́ ọ̀rọ̀ nǹkan tẹ̀ ṣe ò dá. ọmọ yín kèké méjì wà bẹ́ẹ̀ ní kí wọ́n ti ṣẹlẹ̀ ọmọ yín kèké méjì wà bá yín. ìtẹ́tẹ́ yìí ò bá ṣe kà ṣó yẹ kẹ́ ṣe irú nǹkan tẹ̀ ṣe fún wọn yẹn ṣó yẹ kẹ́ ṣe fún wọn. ṣé èmi nìkan. ìkànnì ṣé wọ́n béèrè ọ̀rọ̀ kó tó máa dá sí. ṣé wọ́n sọ fún wọn kó tó di wípé wọ́n ga fara ni mo ní bí wọ́n bá dá fara kí wọ́n mọ̀ já fara ṣé bí ngbà tí wọ́n dá fara tán ni sùn afárá ṣẹ́ mọ́ wọn lọ́wọ́ ṣé wọ́n sọ fún wọn kí wọ́n tó ṣiṣẹ́ náà wọ́n ní kí n sáti ṣiṣẹ́ fáwọn káwọn ò sáti wà wọn kọ́ wọn wà dáadáa ṣẹ́jọ́ tèmi ni. ẹ gbọ́ wọ́n sọ fún yín ẹ̀dẹ̀ ṣe ẹ̀tẹ̀bẹ̀ ẹ̀dẹ̀ ṣe ìkejì rẹ̀ ńkọ́. kò tí ì débi. ibo ẹ ti pa wọn pàtàkì. ẹ̀dẹ̀ náà ní kejì ẹ ti pa náà. wèrè ni ọ. èwo wèrè èmi kọ́ ni wèrè pé wèrè mo lè fẹ́ tàwọn ọmọ lẹ́ni o ẹ ti pa ẹ wá ní pé kò débi ní kí láti ṣe ẹ pa àǹfààní lẹ́ni ṣe ẹ wá ẹ̀jẹ̀ tó wà lẹ́ni kẹ wá solution sí ẹ bá wá ọ̀kọ́ta máa ṣe sí ni. gbàgbẹ́ ni o rẹ sọ. ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹni tó yẹ kí ìjọba mú oníyín because ẹ̀yin gan lẹ́ ń promote àwọn tó ń gé orí tó ń gé apá tó ń gé ẹsẹ̀. wọ́n kò bá mi sọ sojú rẹ. bàbá yẹn ṣe ẹ lè kúrò agbẹ́ kì í ṣe ẹ sọ níwájú. èmi gé apá alágbájá. ẹ sọ́ra yín o bẹ́ẹ̀ bá jẹ́ kí inú bí mi bí n bá fọ́ lásán ká ní n bá fọ́ lásán mo mọ tó lè ṣẹlẹ̀ o. ẹsà ẹ má wulẹ̀ tó ẹ má dóorùn palẹ̀ ni ó kàn máa lásán ni ẹ má fi so dẹ́rù bà wá ìtẹ̀ dáhẹ̀ láti kò tán ẹ̀ dẹ́ bá so ẹ wà lẹ́jẹ̀ ni. aláwọ̀ ẹ wọ bàbá ẹ wọ ṣebí tó yẹ ká ẹ gbádùmọ̀ eléyìí yìí tilẹ̀ parun lára rẹ̀ yìí tó yẹ ká ẹ béèrè kí la ṣe sí ẹ béèrè. ẹ wá múra kankan bí ẹjí bá bí. ọ̀nà ọ̀fọ̀ tó kí ló jẹ́lẹ̀ padà rí ọ. tí ń gbé tó ṣe pé nígbà tí wọ́n bá tó tọ́ bíi mẹ́ta kan wọ́n kéde rẹ̀. lórí ti yàbí lórí. ní ìmọ̀ kan síbi tí wọ́n máa tún lẹ ìwé rẹ̀ kiri tí ó gbè kúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra. sẹ́yìn nǹkan ló yẹ ká ẹ kọ́kọ́ mójútó. kọ́mọ òkú. lọ́dọ̀ tèmi wọ́n ti gba ìyàwó ẹ jẹ́ ká fẹ́ mi lẹ́yìn kí n lọ bá ìyàwó tèmi kí n máa fẹ́ ìyàwó tiẹ̀ kí jẹ́ wọn mú àbáṣe lè wà ní ẹ̀sà láti fi balance ẹjọ́. ṣé ìyàwó ẹ ò lè fẹ́ bẹ́ẹ̀ lẹ̀ fún ìyàwó ẹ ni. yóò wá òkè ṣá. kínú
tí mo sọ ń gbà tẹ débi náà yí pé kí ni yóò padà lẹ́yìn ẹni ká sátì lówó kó sátì dáa fún yín lèmi ìwà dé ní tẹnu yàngìyàngì bíi tí ó mú wèrè tí òun ń tà kọ́ sọ tẹ́lẹ̀. bọ́bọ́ yìí bá bẹ̀ jà ọ́. wọ́n lè ṣe kí ni wí wọ́n sẹ̀mí ara rẹ̀ dúró eléyìí ọba mú lò. ẹkún bẹ́ẹ̀ fọ́mọ tí ń sá kiri ìyà ń bẹ fọ́mọ tí ò ṣiṣẹ́ èmi ò fẹ́ jìyà ni mo ṣe tẹpá mọ́ṣẹ́ orí mi ṣàtìlẹ́yìn mi ò jẹ́ kí n lọ́wọ́ lọ́wọ́ ní gbogbo ọ̀nà lọ́nà gbogbo kí n ṣàtìlọ́wọ́ kí n ṣàtìlọ́wọ́ kí n ṣàtìlọ́wọ́ kí n ṣàtìlọ́wọ́ ohun tó bá gbà ni màá fi fún kí n ṣàtìlọ́wọ́. Sáré tẹ̀lé kò sẹ́ni tó fẹ́ jìyà kálukú ń sáré owó kìràkìtà ẹ̀dá ò dọ́là ọba òkè ló ń fún ní ṣe kàṣepẹ̀lẹ́ fọ̀rọ̀ kágbéjẹ́ forí ká má bá ṣìwà wù láyé. Owó tó bá gbà ni màá fi fún kí n ṣàtìlọ́wọ́. Táráyé bá fún ni o ọ́fíìsì ìrègùn tó bá dọ̀la bẹ́ṣù bá fún ni lẹ́dí ẹ̀sìn àfigbòdìndín orí ohun tó bá ṣe lónìí o ìtàn ni bó bá dọ̀la ká mú sùúrù ká ṣe jẹ́jẹ́ ọ̀la ń bọ̀ wá dára o.